ọ̀rọ̀ kan ní kábíyèsí Aláàfin fi ta níbi tí wọ́n ti God bless you sir, God bless you sir, níbi tí wọ́n ti pé Ìbà Gani Adams nígà. Àwọn èèyàn sọ wípé Aláàfin kọ̀máǹdì Gani Adams lórí ọ̀rọ̀ security ilẹ̀ káàrọ̀ òjìrè. Bẹ́ẹ̀ bá wá gbàgbé ẹ̀yin tẹ́ bí mi ẹ rí i pé ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí lẹ́nu lọ́lọ́ yìí náà lólóyè Sunday Adéyẹmọ Ìgbòho ní sọ̀rọ̀ lórí security ilẹ̀ káàrọ̀ òjìrè pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu wọ́n ní báwọn bá lè ráwọn èèyàn kó jọ ní tí ń ṣẹlẹ̀ láàrin òní l'Aláàfin tó fẹ́ kó máa ṣẹlẹ̀ láàrin Sunday Ìgbòho àti Ìbà Gani Adams. Majority wa lè mọ́ ṣàkíyèsí tí n bá gúnlẹ̀ tí n bá mú point mi jáde mo mọ̀ wípé olóye lẹ́yìn tẹ́ ń wò mí ọlọ́gbọ́n sì ní ẹ máa rí ibi tí mo fẹ́ gúnlẹ̀ sí. So because as far as I'm concerned tó bá jẹ́ mi l'Aláàfin tí wọ́n fẹ́ bẹ Gani Adams níṣẹ́ kí ló dé tí wọn ò sọ̀rọ̀ pé báwo ni àjọṣepọ̀ tó kúnná yóò ṣe wà láàrin olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti Ìbà Gani Adams? Àbí à ń complain pé torí pálàfin àtọ̀ ni ò ṣe papọ̀ lóríṣiríṣi ìdàgbàsókè tó yẹ kó dé bá lè káàrọ̀ òjìrè òfin dé bá wa lọ́pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kó tà wá lọ́wọ́ òfin tẹ̀ wá lọ́wọ́ la fi ń jó mokùnà mo sìnà lẹ́nu làwọn kan fi ń gbé sókè làwọn kan ń gbé wálẹ̀ làwọn kan fi ń gbọ̀nà tún làwọn kan ń gbọ̀nà òsì. Àwa ní Gani Adams a ní Sunday Ìgbòho lásìkò kan náà àwọn méjèèjì akin làwọn méjèèjì ló sì lérò lẹ́yìn bí ọmọ yín déédéé. Bàbá wa sàmúlò àwọn méjèèjì instead tá fi kọ̀yìn wọn síra wọn torí bí kíkọ̀yìn wọn síra wọn kò tún ní gbé wa débi kankan náà. Bí ìgbà tó jẹ́ pé kéèyàn ọmọ wulẹ̀ gbégbèsè lásán ló máa tún padà jẹ́. So how can they work together? Lèmi rọgì ọpẹ́ kọ́ jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ wa ṣùgbọ́n ó dàbí ẹni pé láti ìgbà tí Ìgbòho ti lọ sáàfin Ọ̀ọ̀ni l'Aláàfin ò ti fẹ́ ní interest nínú Ìgbòho náà ti ń sára somehow bẹ́ẹ̀ mi ṣe wo ni o lè má rí bẹ́ẹ̀ o. So now pápákọ̀ jẹ́ ká wo ntàláàfin sọ gangan ká tó sọ gbólóhùn kàbí méjì lórí ẹ̀. Now April 20 ni ìròyìn náà jáde ìwé ìròyìn Punch lélẹ́yìí. Alaafin ask Gani Adams to enhance Yorùbá land policing. Ọmọ kékeré ni wàá mọ̀ wípé Gani Adams ló tó nǹkan kan ṣe láíláí lórí ọ̀rọ̀ security because a ní gómìnà ní South West aláwọn gómìnà South West gbogbo àwọn gómìnà yìí ni chief security officer nílẹ̀ wọn. So ẹnìkan kò lè take control ẹnìkan kò lè take over security challenge ní any state láì lọ́wọ́ ìjọba nú. Bó bá jẹ́ pé Aláàfin fẹ́ àlàáfíà lóòótọ́ Aláàfin lè fi pé Gani Adams Sunday Ìgbòho ẹ bójútó ọ̀rọ̀ ètò abúlé káàrọ̀ òjìrè. Eléyìí yóò jẹ́ ìwúrí fáwọn méjèèjì because we need both of them as far as me is concerned. As far as I'm concerned, we need both of them. Not only them, we need every one of us. Gbogbo ala nípa pàtàkì tá a lè kó bàbá fẹ́ kétò àbòlẹ̀ káàrọ̀ òjìrè kó fẹsẹ̀ múlẹ̀ kó sì dúró re. Torí pa kíkanjú kan ò lè dogun sẹ́ bí ọba sálásí lẹ́yìn fún. Ijó àjùmọ̀jó ní gbayì kíkọ́ ni ijó ànìkànjó kọ́ ni lẹ́sẹ̀. Gani Adams, OPC, àwọn nìkan ò lè dá nǹkan kan ṣe. They need all of us. Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà ò lè dá nǹkan kan ṣe láì sí ìrànlọ́wọ́ tiyín àti gbogbo wa because gbogbo wa la máa compliment ara wa. Ojú tèmi máa ń fẹ́ kéèyàn fi wo nǹkan nìyẹn. Ẹ̀yin pápákọ̀ ẹ̀jẹ̀ sáré ká Alaafin ask Gani Adams to enhance Yorùbá land policy. The Alaafin of Ọ̀yọ́ Ọba Akeem Ọwádé on Sunday charged the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land Ìbà Gani Adams to commence wide-ranging consultations with traditional rulers, community leaders and key stakeholders to address the rising insecurity in the region. Bó bá jẹ́ mi l'Aláàfin àwọn méjèèjì ìjọba kan tiẹ̀ ti gbìyànjú pé ó dá o Gani Adams Sunday Ìgbòho kí ni máa ń fàjà láàrin yín kí ni máa ń bí yín nínú kí ló dé tẹ́ àwọn alátìlẹ́yìn yín àwọn tí wọ́n tán tẹ̀ ń kó káàkiri àwọn tí ń tẹ̀lé lẹ́yìn
tí wọ́n máa ń bá ìkejì yín jà. Báyìí bẹ́yìn méjèèjì bá ń jà, àwọn tí ń tẹ̀lé lọ́fà, àwọn sì kọ́ ẹ̀yìn lẹ́fà. Tọ́ra gbà wípé intense lójú wọn, intense fọ́nù fèrè wọn fọ́n ta, intense lójú wọn làwọn náà ń ṣe. Ìwà tẹ́ ń hù lẹ́yìn lójú wọn náà làwọn náà ń hù síta. Tẹ́ bá ti sọ̀rọ̀ kórìíra ẹnìkejì yín ló jẹ́ káwọn náà máa gbé ìkórìíra lárugẹ. Aláàfin àná, Ọọ̀ni àná, wọ́n jà títí tí ọlọ́jọ́ fi dé bá àwọn méjèèjì. Ọọ̀ni òní sì wò wípé òun ò ní jà kan bẹ́ẹ̀ nìkan kan jà, gbogbo àwọn tó wò pọ́n ń bá Ọọ̀ni àná jà ó bá gbogbo wọn làjà. Ṣé wọn pé láwọn bòmíì ọ̀dàlẹ̀ ni wọ́n pè é, wọ́n á ní ọ̀tá bá bẹ́ẹ̀ ni ọ̀tá ẹni náà ló yẹ kó jẹ́ ẹ̀, ṣùgbọ́n ọ̀tá bá bẹ́ẹ̀ ni àmọ́ sọ́dọ̀ rẹ̀ ń gbà míì kì í ṣe dandan ká máa sọ̀tẹ̀ lọ ká máa jà lọ. Yorùbá ní ọ̀rẹ́ mi dà mí ń wọ́n da tèmi, ọ̀dàlẹ̀ ó di méjì tàbí kó di púpọ̀. ńgbọ́ ọ̀rẹ́ ẹ dà ọ́ tí wọ́n náà dá tiẹ̀, ìwọ náà ti dọ̀dàlẹ̀. Ká má fi búburú san búburú, ká má fi búburú san ire, ká má foró yaró, àforó yaró yìí jẹ́ kóró ọ̀tán. Áfíríkà sàn kàkì jẹ́ kíkà ọ̀tán bọ̀rọ̀ lé ayé ṣeré lọ́dọ̀ àwa kan nù. So níbo ni mo fẹ́ gúnlẹ̀ sí? Ó ní pé Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams, bẹ́ẹ̀ bá gbàgbé mo ti sọ lọ́pọ̀lọpọ̀ gbà rí pé Ìbà Gani Adams ti play róòlù tiẹ̀ lórí ọ̀rọ̀ ilẹ̀ káàrọ̀ òjìrè. Ààrẹ Ọ̀nà Kakanfò sì ń play róòlù ẹ̀ lọ because bí bá bẹ́ẹ̀ ṣèpàdé lórí ètò ààbò ilẹ̀ káàrọ̀ òjìrè ẹ máa pe Gani Adams sí o, kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe, ẹ máa pe Gani Adams sí. Experience wọn wà vital sí achievement wa àbí whatever tá bá fẹ́ achieve. So having said that, àárín àwọn méjèèjì Ògún, èmi Àkàndọ̀rọ̀ Awíkonko lè sọ bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo ẹnu. ń bọ̀ mo fẹ́ kí ẹni tó ra síkà fún mi ni o. Mr. Ayọ̀délé àbí? T.I. Ayọ̀délé Ọláníyì, God bless you sir. Mi ní wáyé tì nínú kan tó kẹ́ torí kan lágbára Ọlọ́run. So gẹ́gẹ́ mo yẹ sọ, a nílò àwọn méjèèjì, ká tó wá ra àwọn méjèèjì lò, a nílò láti pè wọ́n papọ̀. Yorùbá ní àìsí ẹnì kẹta lèèyàn méjì fi jàjàkú akátá. Bá a ṣe parọ́wà títí tí lélẹ́yìí ń gba tálàfin àná ń bẹ, tọ́ọ̀ ni àná ń bẹ, pé káwọn àgbààgbà ó dá sí kí wọ́n parí ìjà láàrin wọn tí wọ́n ń wòran tó fi bọ́ sórí. Sunday Igboho ní Gani Adams lélẹ́yìí. Níbi tí irú nǹkan báyìí bá ti ń ṣẹlẹ̀, orogún òwò ṣẹlẹ̀, ẹ jẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀, èmi wà nínú ẹni tí ó sòótọ́ ọ̀rọ̀. Gani Adams ó rí Igboho gẹ́gẹ́ bí orogún, Igboho ó rí Gani Adams gẹ́gẹ́ bí orogún. N ti ń fàjà nìyẹn o, reality ni. Ìkankan nu wọn lè sọ pé kò rí bẹ́ẹ̀ tàbí kán má gbà pé bẹ́ẹ̀ ló ṣe rí, àwa la lè sọ. Torí pé kálukú ni yóò fẹ́ gba oríyìn, lo and behold, àsìkò láti gboríyìn kọ́ la dé, àsìkò láti solve problem tí ń fèsì wa ni. Kì í sàsìkò láti gboríyìn pé èmi mo ṣe, àwa la ṣe, ikọ̀ mi ló ṣe, àwọn ẹgbẹ́ mi ló ṣe. No, that is not what we need. N ta nílò ńlẹ̀ káàrọ̀ òjìrè kọ́ nìyẹn. N ta nílò ni pé àgbájọ ọwọ́ tá a fi sọ̀yà, àjèjì ọwọ́ kan tá a ní ògbé gbá dórí òun, ibi tá a ti fẹ́ lò lélẹ̀. Kọ̀ wá kẹ́ntì ó pa àwọn méjèèjì papọ̀. Bí èèyàn méjì bá sì ń làjà, téèyàn méjì bá ń jà, Yorùbá ní ibi tálágbára méjì bá ń jà, odò ni ó làjà. Odò ni ẹ fodò ìpín, ìwọ bókè odò lọ́hùn kílè òbókè odò ń bí. Ẹ má wá fodò kọjá, aláṣejù ló ń tọ̀ ní wá wà láwọn tọ̀ ní ọ̀fẹ́ kọ́ parí. So now ọ̀rọ̀ bàbá wa Aláàfin mo bá débẹ̀ o. Gani Adams nìkan kọ́ ló yẹ kán pè, ó yẹ kán pè Igboho náà. Ẹni tí wọ́n bá ti pè lágbà, ẹni tó bá ti wà nírú pòsíṣàn Aláàfin tàbí tó wà ní pòsíṣàn Ọọ̀ni, ó ti jẹ́ bàbá gbogbo ayé. Èèyàn ṣẹ́ o, èèyàn bú o, èèyàn sá o, kò gbọ́dọ̀ ká, kò sì gbọ́dọ̀ ká wéwọ́, kò dẹ̀ gbọ́dọ̀ dúó lé. Ó gbọ́dọ̀ jẹ́ ẹni tí máa ń gbàgbé ọ̀rọ̀ àná,
ó gbọ́dọ̀ jẹni tó kó èèyàn mọ́ra tọkàntọkàn, ó gbọ́dọ̀ jẹni tó nífẹ̀ẹ́ èèyàn tọkàntọkàn, ó gbọ́dọ̀ jẹni tó gbà wípé èèyàn lèèyàn máa jẹ́ nígbà gbogbo, kì í ṣẹni tó jẹ́ pé nǹkan máa ń tètè jọ lójú. So now Ọba Owóadé, in a statement issued by his Director of Culture and Public Relations, Ademola Adeniyi in Ibadan, Oyo State, said the initiative was aimed at developing practical community-driven support systems to complement formal security structures, particularly in intelligence sharing and early warning mechanism. Níbi ọdún méjì sísìn, àbọ̀dún tó lọ ní bí ọdún méjì sísìn náà ni wọ́n ṣe security summit ní Ilé-Ifẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ló wà ńbẹ̀, àwọn ọba kan ò wá, gbogbo ọba ilẹ̀ Káàárọ̀ Oòjíire wọ́n sì invite, ṣùgbọ́n àwọn kan wà, àwọn kan ò wá, àwọn kan ránṣẹ́ wá. Gbogbo àwọn gómìnà ilẹ̀ Káàárọ̀ Oòjíire wọ́n invite, kò sí gómìnà tó wá, àwọn bíi méjì àbí mẹ́ta rán gbákejì wọn wá. So now báláàfin bá join hand pẹ̀lú Ọọ̀ni, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó tètè tẹ̀ wá lọ́wọ́, á tètè rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ṣe. Ṣùgbọ́n gbà tá a ṣe ní ọlọ́mú ń gbọ́mọ̀ ìyá ẹ̀, kálukú ní ń dọ́wọ́ wú. Ọọ̀ni nìkan ni máa ń kó àwọn ọba tó kù mọ́ra. Mi ò lè cover inú láti sọ. Ọba tó wà ń bẹ̀ lọ́jọ́ náà, I was there. Ọba tó wà ń bẹ̀ lọ́jọ́ náà, tí n bá parọ́ wọn á lé 200. Tí n bá fi kún, mo ní fídíò lọ́wọ́, wọn á lé 200. Ó túmọ̀ sí pé àwọn 200 yẹn represent ìlú kọ̀ọ̀kan. Tí ìlú 200 bá jọ ṣàpérò lórí nǹkan, àyípadà lè wà. Ìbà Gani Adams ń bẹ ńbẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà ńbẹ̀, bàbá wa Fáyẹmí Ẹlẹ́bùúbọn ń bẹ ńbẹ̀. Olóyè Sunday Igboho wọ́n bá sọ̀rọ̀ láti Zoom, pẹ̀lú Zoom níbẹ̀. Igboho sí lẹ́ngbà náà, Igboho ti dé báyìí. Kò sí nǹkan tó ní ká má pa méjèèjì papọ̀, ká súre fún wọn, ká wá bẹ̀ wọ́n. Akọni ni ọ́, akọni ni ọ́. Ṣùgbọ́n kò sákìkanjú tí máa ń dógun sẹ́ bí ò bá sá látìlẹ́yìn. Ẹ̀yin méjèèjì a nílò yín. Àwọn èèyàn yín ẹ̀kún àjọ. Tí gbogbo ọba ilẹ̀ Yorùbá bá rán méjèèjì ń sẹ́, kò sí gómìnà tí ó lè dá wọn dúró. Reality nu, Aláàfin nìkan ò táṣẹ pa. Because gone were those days. Tálàfin rán Ààrẹ Ọ̀nà Kakanfò ń sẹ́. Aláàfin nìkan ò táṣẹ pa. Ọ̀rọ̀ Aláàfin nìkan ò jíjà anybody. Ọ̀rọ̀ Aláàfin nìkan ò dẹ̀ gbégbèsẹ̀. Because Aláàfin bá ló rán Gani Adams ń sẹ́, Ìbàdàn lè sọ pé àwọn ọ̀ràn Gani Adams ń sẹ́ o. Ẹ̀gbá lè sọ pé àwọn ọ̀ràn èèyàn kankan ń sẹ́ o, Gani kankan máa fokò àwọn jẹ́sẹ̀ o. Ìjẹ̀bú lè sọ tiwọn. Ilé-Ifẹ̀ lè sọ pé ọ̀tọ̀ lẹ́ni táwọn fẹ́ ránṣẹ́. Ìjẹ̀ṣà lè sọ pé àwọn ọ̀ràn èèyàn kankan ń sẹ́. Oǹdó Èkìtì lè sọ pé Gani Adams bó àwọn ọ̀mọ́ rí o, báwọn bá tiẹ̀ mọ́ rí gan àwọn ọ̀ràn ń sẹ́. Àwọn náà ní akin lọ́dọ̀ àwọn náà. Gbogbo sí ìlú kọ̀ọ̀kan tí ò lákin. Bẹ́ẹ̀ bá dénú ìlú kọ̀ọ̀kan, ẹ sọ pé chairman onímọ́tò, ọmọ onímọ́tò, eléyìí popular, tó ń popular, kò sílùú tí ò sákin. Ṣùgbọ́n àwọn akin tí ń bẹ láwọn ìlú kọ̀ọ̀kan máa ń wá ń gbà fẹ́ nìkan. Oríṣiríṣi ló pín sí. Ní ìrìn ẹ̀kan, èèyàn méjì jọ máa ń rìn papọ̀. Ẹnìkan dẹ̀ máa ń ní grace tó jẹ́ pé ònìkan ni ó dá rìn nírìn yẹn. Àwọn tá a máa ń pè ní hero tàbí legend. Pasuma ò lè dá rìn, wọn àti Saheed Òṣùpá náà jọ rìn. Ó wu Ronaldo kó dá rìn, Messi ńkọ́ tó jẹ́ nemesis ẹ̀. Because ká ní Messi ò sí ní generation Ronaldo, achievement Ronaldo kò sẹ́ni tí ó lè bá láíláí. But unfortunately wọ́n bí Messi. Ká ní Gani Adams nìkan ló wà ní generation rẹ̀, ìbáráyé lò dáadáa, but unfortunately wọ́n bí Sunday Igboho. Kálálàfin nìkan ló wà tí ò sí Ilé-Ifẹ̀, kálọ́yọ̀ nìkan ló wà tí ò sí Ilé-Ifẹ̀. Empire yóò dùn, olórí ládéládé, olórí ọba dé yóò ní ìtumọ̀, yóò dùn dọ́là. But unfortunately Ọọ̀ni tí Ilé-Ifẹ̀ ń bẹ ń bẹ. Ilé-Ifẹ̀ ṣì ń exist, Ilé-Ifẹ̀ sì lórí ìrùn gbogbo wa. Kò wá sí bá ṣe ṣe, tá a bá fẹ́ yọrí náà ni pé kájọ ṣe. Ọọ̀ni tí Ilé-Ifẹ̀ wá yáwọ́ báyìí, Aláàfin wá káwọ́ kò báyìí. Gbogbo ibi tán láti ilẹ̀ ni o, àbí láti orí Adéyẹmí Lámídì ẹlẹ́ẹ̀kẹta ni o.
gbogbo ibi tí Ọọ̀ni bá ń lọ l'Aláàfin máa ń lọ sí opposite ẹ̀ torí pé wọn ò Fàdéyẹmí jẹ co-chairman ìgbìmọ̀ lọ́balọ́ba ó ní kí náà ṣe ń pàdé onípàdé yẹn ò nítumọ̀ Yorùbá sì ní kò dùn mí ẹ̀kan làwí bọ́ bá nítumọ̀ bí ò nítumọ̀ àwọn tó ń ṣe yẹn enjoy yẹ wọ́n dẹ̀ ń play role wọn wọ́n play part wọn pápápá. The monarch described the mayors as necessary and time sensitive. Ilé táwọn èèyàn ti ń ṣe tẹ́lẹ̀ nǹkan ṣé kò necessary ni àbí ọ̀wà time sensitive which must be pursued within the framework of the Constitution of the Federal Republic of Nigeria, ensuring alignment with lawful security operations. Bó bá jẹ́ bẹ́ẹ̀ ni àjẹ́ pé Gani Adams nìkan kọ́ ńlá nídìí tàbí kọ́ ni ó ṣiṣẹ́ yẹn. So now ìwé ìròyìn wá sọ wípé bàbá gbàgbé àwọn agbébọn kan wọ́n kọlu àwọn forest guard ní Old Ọ̀yọ́ National Park tó wà ní Ọlọ́kà níjọba àbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ Tuesday ọjọ́ 6 oṣù kínní ọdún 2026 níbi aago 11 àbọ̀ alẹ́ níbi tán ti gbẹ̀mí èèyàn 5 nínú àwọn tí wọ́n ń ṣọ́ páàkì ọ̀hún. It was also recalled that 4 farmers wà àwọn àgbẹ̀ 4 ni wọ́n pa ní Igboho níjọba àbílẹ̀ Oríire ló pé nípínlẹ̀ Ọ̀yọ́ bákan náà, while the abduction of a nursing mother and her child in Supere, Ajegunle, Akoko South Local Government Area of Ondo State, feared in parts of the region. The Alaafin in the statement also urged authorities at all levels to maintain constant and transparent communication with affected communities, noting that visible leadership and timely information are essential in preventing panic, building trust, and strengthening coordinated responses. In the statement read, and I quote, "Recent high-level engagements, including interaction with the paramount traditional ruler of Jeba, Oba Adebara, in Moro Local Government Area of Kwara State, regarding the security situation in that axis, further reflect the palace's firm resolve that the protection of lives and property cannot be delayed or compromised." The Alaafin also urges authorities at all levels to maintain constant transparent communication with affected communities as feasible leadership and timely information are essential in preventing panic building. I also advise the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, Gani Adams, to commence wide-ranging consultations for local and traditional intervention with traditional rulers, community leaders, and key stakeholders to stem the wave of insecurity in Yoruba land. This is not the first time. Láàrín àbí tí Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe bẹ́ẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò ti ń ṣe bẹ́ẹ̀ sẹ́yìn tipẹ́tipẹ́. Wọ́n ti ń consult àwọn èèyàn tipẹ́tipẹ́. Gani Adams ti consult gbogbo gómìnà ilẹ̀ Káàárọ̀ Oòjíire tipẹ́tipẹ́. Ever before ìdásílẹ̀ Àmọ̀tẹ́kùn táwa ìmọ̀. Ṣùgbọ́n kàkà káwọn gómìnà ilẹ̀ Yorùbá kí wọ́n gbéṣẹ́ fún Ààrẹ Ọ̀nà Kakanfò, wọ́n gbé gbàbọ̀ mí lọ́gbà wọn fẹ́ dá Àmọ̀tẹ́kùn lẹ̀. So kí ni wọ́n rí? Kí ni wọ́n rò? Kí ló dé tí wọn ò gbéṣẹ́ yẹn lé Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́wọ́? Pé ẹni tó tawájí, ẹni tó pè àsákèésí, ẹni tó consult wa, ẹni tó mú lànà kalẹ̀, because mo trust Ààrẹ Ọ̀nà Kakanfò yóò ti lé guidelines ọ̀nà tá a lè gbé gbà bá a ṣe lè ṣàṣeyọrí ẹ̀ bí yóò ṣe pé wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò ti wà nù proposal tó fáwọn governors. Ṣùgbọ́n kí ló dé tí wọn ò yí, kí ló dé tí wọn take to it, kí ló dé tí wọn ò lò, kí ló dé tí wọn ò gbéṣẹ́ lé Gani Adams lọ́wọ́. After all, wọ́n mọ̀ pé àwọn ọmọ OPC pọ̀ dáadáa, because as far as I'm concerned lásìkò gbà náà ká ní wọ́n gbéṣẹ́ fún Gani Adams, ọ̀rọ̀ ó tún ti dìjà náà, ọ̀rọ̀ owó oṣù ó ti dìjà. Àwọn gómìnà mọ̀ tí wọ́n rí wọ́n bá gbé fún individual, ṣé wọ́n bá fẹ́ san sálárì sí Gani Adams náà mọ̀ kó fún ní ọmọ san fún wọn, ṣé ò ní dìjà? Ṣé gómìnà ní ọmọ san fún wọn? Tí gómìnà bá wá san sálárì fún wọn, ṣé wọ́n mọ̀ fún Gani Adams ní san mọ̀ fún Gani Adams ní commission ni gẹ́gẹ́ bí consultation fees? I don't just know, but we need these people. Tá bá fẹ́ kí insecurity ò dópin. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n pe Gani Adams lọ́lẹ̀, ó ti lẹ́jù, is a coward, kíní kankan kíní kan ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, Sunday Igboho nìyẹn, kíní kankan. You don't know anything. Òròmọdìẹ tí yín ọ̀mà wòdì ìyẹ́ ẹ̀ lọ́mà sá. Gani Adams kọ́mà ó ti fojú winá oríṣiríṣi nǹkan. He has learned his own lesson.
Sunday Igboho ti lẹ́yìn lẹ́sìn tiẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ọdún wa ló ti lẹ́yìn lẹ́sìn tiẹ̀ nídìí iṣẹ́ tàyàn láàyò. Kálukú wa ló ti fojú winá ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Ẹ̀gbọ́n Saheed Òṣùpá ni ó ní ká tó da lákọlà ojú ti rí tó. So gbogbo àwọn experience tá a mú bọ̀ yẹn ni yóò ràn wá lọ́wọ́ ńlẹ̀ káàrọ̀ òjìrè, ṣùgbọ́n tó wù mí jù láyé ò ní kí Gani Adams àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho kí wọ́n jọ ṣàṣe papọ̀. Èmi ò fẹ́ orin ọ̀tẹ̀ láàrin wọn mọ́, n fẹ́ orin ọ̀tẹ̀, n fẹ́ ọ̀rọ̀ ọ̀tẹ̀ láàrin wọn pé torí Sunday Igboho la ṣe ń bú Gani Adams àbí torí Gani Adams la ṣe ń bú Sunday Igboho. We don't need it. Kò ṣàǹfààní kankan fún wa, kò sì wúlò fún wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ò láǹfààní àti débi tán méjèèjì dé ni yóò máa fẹ́ dájálẹ̀ láàrin wọn níbi ká máa wójú rere, bóyá wójú rere Igboho àbá wójú rere Gani Adams. Ọ̀nà méjèèjì ló fi sí. Àwọn èèyàn kan náà jáde wọn láwọn ń gbèjà Gani Adams, àwọn èèyàn kan jáde wọn láwọn ń gbèjà olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. We don't need all this. What we need is peace. Tí lè wá bá tó aláǹfààní àti jáde dáadáa. So I also advise the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, Iba Gani Adams, to commence the wide-ranging consultation for local and traditional intervention with traditional rulers, community leaders, and key stakeholders to stem the wave of insecurity in Yoruba land. At this critical moment, citizens are strongly encouraged to remain vigilant, law-abiding, and cooperative with security agencies. Number one, what are just citizens? We are not vigilant enough. I'm sorry to use that language, including myself. Especially torí pé kíní yẹn ọ̀kan àwa kan kò jẹ́ ká mọ bó ṣe rí lára àwọn tó kàn, kò jẹ́ ká mọ bá ṣe múra lẹ̀. À ń sùn tẹ̀tẹ̀rẹ̀, à ń sùn àsùnà kọ̀kọ̀, à ń sùn àsùntàpá. A mọ̀ wípé ìfura lóògùn àgbà. Òye yé wa bẹ́ẹ̀ o, a mọ̀ bẹ́ẹ̀ o, but àgbà lọ bẹ́ẹ̀. Ọ̀yọ́ is planning for Ọ̀yọ́ Empire Day. Màá bọ̀ sí brain yìí. I will burst your bubble. Pé ọ̀rẹ́ mi ò pìtàn ilé yìí ń kówó jọ fún Ọ̀yọ́ Empire. Mò ń bọ̀ o. So now kò sígbà tí àwa ọmọ káàró òjìrì tá a wà law abiding. We are all law abiding citizens as far as I'm concerned. Okay o, wọ́n wá ní cooperative with security agencies. Kò sígbà tá a cooperate pẹ̀lú security agencies. Ọ̀pọ̀lọpọ̀ security agencies dálá cooperate pẹ̀lú náà ni wọ́n ń dalẹ̀ wá. Asọ̀rọ̀ kan jò ní wọ́n jíyàn gbé, wọ́n lọ sí area command ní kí wọ́n lọ san ransom. Wọ́n lọ lójú ọ̀nà, wọ́n pàdé àwọn sọ́jà níbo ni wọ́n lọ láwọn fẹ́ lọ san ransom. Àwọn sọ́jà ní kí wọ́n máa lọ. What are you talking about? Irú cooperation wo la tún fẹ́ ní pẹ̀lú àwọn security agent? A cooperate pẹ̀lú wọn ò lè gbà wá kalẹ̀ ní torí pé àpapín ni wọ́n fi ń ṣe ẹran ìgbẹ́. Wọ́n bá ti pa àwọn ọjọ́ pin ńlá wá fi fúra ńgbà náà gbé à ṣé èsì pé area command náà wọ́n ń pọ́n nǹkan láńbẹ̀, ṣé èsì pa àwọn sọ́jà ń gba ẹ̀tọ́ because níbi táwọn yẹn ti wà lọ́dọ̀ sọ́jà náà làwọn ajínigbé tí ń retí ransom ti pè wọ́n dẹ̀ láwọn wà gbá àwọn tí ń bọ̀ wá tí ń gbówó bọ̀ o, àwọn sọ́jà ló dá wa dúró, ẹ gbé fóònù fún sọ́jà. Sọ́jà sì gba fóònù, wọ́n bá sọ́jà sọ̀rọ̀, sọ́jà nìkan máa lọ. Níbo la wà lórílẹ̀‐èdè? Gbogbo ọ̀nà tá a mọ̀ láti san àwa fúnra lára wa, mo ti sọ as far back as 2019 or 2020. Nígbà gbogbo nǹkan tá à ń sọ ìjínigbé tá à ń sọ yìí, wọ́n fẹ́ràn jẹ́ wọ́n ṣe nǹkan ká wá nìkan la lè gbèjà ara wa. Ó dẹ̀ dìgbà tá a bá rẹ́dì. So kálá wá fún Igboho àti Gani Adams lórí ọ̀fẹ́ láti nà yẹ kíní ọ̀hún, ìbá sì pé wa gan o, àbá sì ríjọ ń jà, àbá sì ṣàṣeyọrí lórí ẹ̀. Ṣùgbọ́n ọ̀tẹ̀ ọ̀já láṣeyọrí gbogbo nǹkan tá à ń ṣe. Yorùbá sì lẹ́ni tí ọba ti lórí àṣeyọrí, bó mu mi lásán yóò hà lẹ́yìn. Omi bó mu mi lásán yóò hà lẹ́yìn, yóò tà yín ẹ̀. So njó láwa change bó láti ṣe Ọlọ́run kọ̀ wá. So okay, properly guided community vigilance and organization can significantly enhance early detection of threats and improve collective resilience. Reality ni community vigilance, community kọ̀ọ̀kan ó ti ṣẹlẹ̀ sí wa rí
kì í ṣe ìjínigbé ńgbà táwọn olè máa ń kọ lẹ́tà sádùúgbò à ń bọ̀ lọ́dọ̀ yín o tán kọ lẹ́tà kò sádùúgbò tí mọ́wọ́ lẹ́rán gbà náà gbogbo àwọn géńdékùnrin nínú ilé wọn jáde wọn ò ní sùn wọn máa sọ àdúgbò wọn kò sólè tí ó kọ lẹ́tà tí ó wà tún wá nígbà bá wá tó ráwọn ẹrú ikú káàkiri ẹ̀ ń níbọn pàtó ẹ̀ ń ládàá àyà níní tóògùn lọ́tọ̀ ara wa la fi gbéra wa nígbà táwọn géńdékùnrin bá tóbi 300 tán jáde lóru tán tóbi 50 tán jáde lóru ẹ dákun ó lè wo ni ó wà wá bó tiẹ̀ jẹ́ pẹ́jọ́ lásán ni wọ́n ń rò tó sì ń wá àwọn géńdékùnrin lọ́ọ̀kan ò ní lè wá mọ̀ ó fi sọ́jọ́ míì tàbí kọ́ wò pé tó àdúgbò ti di àìgbọ́dọ̀ máa ń lọ àwọn segment kan wọ́n sọ de lónìí àwọn segment kan wọ́n sọ de lọ́la bá a ṣe ṣe láyé ìgbà náà nu that is the only way tó jẹ́ legal way tá a lè gbà láti ṣẹ́gun bandit ilẹ̀ Yorùbá that is the only way tó jẹ́ legal way kò síbi tán ti máa sọ fún pé kẹ́ ẹ má defend ara yín no kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ tó lè sọ pé kẹ́ ẹ má dáàbò bora yín o ó ti kó lọ́rọ̀ pa mú kámẹ́rà dání à ń rìkọ́ọ̀dù àbí nǹkan kan no a sọ pé fìjìláńtì là ń ṣe kinní kan bẹ lọ́wọ́ àwọn darandaran àbí kinní kan bẹ lọ́wọ́ àwọn onísùnmọ̀mí ni kò jẹ́ ká lè fèsì wọn ìgbàdógójì èrò wájà síbi ìgbà tán bá rí lónìí ó kí a ti mọ̀ pé wọ́n àtàkì wọ́n ń kọlu ìlú yìí o lemọ́lemọ́ a sì gẹ̀gùn dè wọ́n àwọn ọdẹ mọ̀ bá ń ṣe gẹ̀gùn dẹranko ní tí wọ́n pè ní ẹ̀gùn ní pé a ti mọ̀ pé bí ilẹ̀ ẹranko yìí ti wá máa jẹun èèyàn dẹ̀ lọ kẹ́ra rẹ̀ síbẹ̀ àwọn tí wọ́n máa ń gẹ̀gùn kò sẹ́ni tó ní sùúrù tó ẹni tí ń gẹ̀gùn láyé ẹ̀gùn ni ká dúró de nǹkan tí ń bọ̀ ká wà ní múra sílẹ̀ ká má mira ká má jẹ́ kí n ti ń bọ̀ mọ̀ pa wà ń bẹ̀ wọ́n ó gẹ̀gùn lẹ̀ dẹran ẹran lè wá ẹran lè má wá ó túmọ̀ sí pé ńgbà tá a bá gẹ̀gùn dè wọ́n àwọn onísùnmọ̀mí lè wá wọ́n sì lè má wá bí wọn ò bá wá ó pín sọ́nà méjì ìsídà kí wọ́n fẹ́ fi tàn wá ká lè dúró pé wọn ò wá mọ́ ọ̀nà kejì ni pé wọ́n yá mọ́ ti mọ̀ bá ń dúró dà wọ́n ni ò jẹ́ wọn wá mọ́ tába ti wá sí mi pé àwọn tá a rò pé wọ́n wà wọn ò kú wá jàre tá a bá lọ sóde ijọ́ tá a bá wà ni wọ́n kọlù wá ńlá fi wá wò pé kàkà tí a fi kú òun ta tán ẹ̀jẹ̀ á máa pín alágbájá ẹ kó àwọn kìnrin ẹ mú lámọrin mọ ẹ mú dòòlà mọ ẹ mú làkàṣègbè mọ ẹ mú kìnrin kan mọ ẹ̀yin ńlẹ́ sọ́de lọ́la bó bá di lọ́túnla àwọ̀ sọ́de bó bá di jọ́ mẹ́rin kẹ́ẹ̀ tún sọ́de tàbí yóò tún ká àwọn sẹ́gmẹ́ǹtì kan sọ àwọn tó wọ́ sàsùn náà kọ́kọ́ nínú ilé wọ́n mọ̀ pé àwọn èèyàn kan bẹ́ẹ̀ ń ta kò dẹ̀ sí bí gbogbo ẹni tí bẹ́ẹ̀ ń ta ṣe lè sùn láéláé wọ́n ní sùn ojúmọmọ ni wọ́n lọ sunrun tiwọn bá a ṣe sọ̀lù lásìkò gbà náà nù. Okay, properly guided community vigilance and organization can significantly enhance early detection of threats and improve collective resilience. Bẹ́ẹ̀ni, the palace retreats that the right of every citizen to live in peace and security is non-negotiable. Achieving this requires urgent collective action anchored on lawful collaboration between government, security agencies, and community structures. We actually need community structures too.